Rolling. Ẹ mọ̀ tó bá yá. Bí mo lè máa sáré sọ fún yín sí sísun. Ẹ kú dédé àsìkò yìí akin kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta akin káàbọ̀ sórí àkọ́tún ètò ìrírí lágbà. Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà, àgbà báyìí náà ló ní ìrírí. Ẹ jẹ́ kí a máa fi etí sọ́rọ̀ àgbà torí pé àwọn àgbààgbà náà ló di ayé mú. Lórí ètò ìrírí lágbà lórí ìkànnì ayélujára SMY TV àti Yos FM láti máa ń gbé àwọn àgbààgbà wá sórí ètò. Àwọn wo làgbà? Àwọn tí wọ́n ti balẹ̀ tí wọ́n láparí nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí òbí àtàṣáájú àwùjọ. Ṣẹ́gun Mákindé lorúkọ tèmi o. Ọmọ ẹlẹ́ẹ̀sìn rèé, ọmọ aké kakaka kọ́lọ́rọ̀ gbọ́ tó lọ́rọ̀ bá gbọ́ kẹ́ni bàbá kú bàbá ọlọ́run ó ṣe gan. A tún ti mú àlejò pàtàkì wá sórí ètò tòní. Àlejò wa, a lè pè wọ́n ní adarí nídìí ẹ̀sìn, a lè pè wọ́n ní adarí nídìí òṣèlú, a lè pè wọ́n ní adarí nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò. Àlejò wa ni alàgbà Moses Adétóyèṣe Òjó. Alàgbà Moses Adétóyèṣe Òjó, ẹ káàbọ̀ sórí ètò ìrírí lágbà. Ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ kú ọjọ́ mẹ́ta o, ẹ kú ìlú wa yìí o. A kú ìlú wa, bó o nílùú ṣe rí? Yóò dára torí fúnra ẹni là á fi kọ́ mọ́jẹ. Ọlọ́run dẹ̀ ní ṣe wá ní onígbẹ̀gbẹ̀ tí fẹnu ẹ pé kú. A ní ìjẹ́ kínní ìkẹ́ ọ̀pá wọn. A gbọ́dọ̀ máa fẹnu wa sọ dáadáa bó ti wù kó rí. Ẹ̀yin náà mọ̀ pé lórí bá kan Ìlú dáa lọ́dọ̀ tèmi. lásìkò táwa. Ìlú dáa lọ́dọ̀ tèmi náà, mo sì mọ̀ pé ìlú dáa Yóò lọ́dọ̀ dáa lọ́dẹ gbogbo wa. tí ẹ̀ ń wò wá káàkiri Ojú wa ò ní rí bí. àmì. Tá a bá ń sọ̀rọ̀ nípa alàgbà Moses Adétóyèṣe Òjó, ọmọ ìlú wo ni? Ọmọ agboolé wo ni? Àwọn òbí wo lọ́lọ́run fi ń jíǹkí wọn? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún mi ní àwọn òbí tó dára. Mo wá láti ilé Basọ̀run ní ìlú Ìfọ̀n Ọ̀ṣun. Wọ́n máa ń pè Basọ̀run ní àgbàlagbà oyè. Basọ̀run àgbà oyè. Sẹ́yìn pé Basọ̀run nìkan ni wọ́n ń pè ní àgbà oyè, kò sí olóyè míì tí wọ́n ń pè ní àgbà oyè mọ́. Nílùú tẹ̀ ti wá. Nílùú tá a ti wá, ibi agbélà ṣe. Àdúpẹ́. Ọmọ agboolé Basọ̀run ni yín. Bẹ́ẹ̀ ni. Basọ̀run àgbà oyè lẹ pé bàbá yín. Bẹ́ẹ̀ ni. Òun ló kọ́. Joseph Alabi Òjó. Ọkọ Victoria Àpèkẹ́ Òjó. Ẹ jẹ́ ká wò ó tọ́dún wò tá a bí, ọdún wo la bí gan? A bí mi sí ilé ayé ní ọdún 1958, precisely ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 1958. September 7. 1958. Bàbá ní ká máa kà ní méjì mẹ́ta àgbàdé o. Náà ló já pín wá sórí ìrírí lágbà. Ìgbà tí wọ́n bí ságbóolé Basọ̀run lò fún Ròlúbò lèwe yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé àgbà wa búra lórí ò bá ṣe ọ́ rí. Àṣèwé tó dára nígbà tí bàbá tó bí mi kú ní 1968, nígbà tí mo wà ní ilé ìwé kẹrin primary 4. Mo jẹ́ ẹni tí bàbá fẹ́ràn gan, tó súnmọ́ bàbá gan, torí olóyè ńlá ni bàbá. Gbogbo àwọn olóyè pátápátá ni a máa ń wá sí ọ̀dọ̀ wọn tí wọ́n bá ti kúrò láàfin, wọ́n wá jẹun lọ́dọ̀ wọn, wọ́n á mú nǹkan. So bí agbádá bàbá ni mo máa ń jókòó sí. So gbogbo ohun tí wọ́n ṣe pátá ni mo mọ̀ ń pa rẹ̀ dáadáa ńgbà yẹn. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti kú láti 1968, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò fi wá sílẹ̀. Ọdún mẹ́wàá péré ní nígbà tí bàbá jáde láyé. láyé. Ó wà ló ṣe rí ọmọ ọdún mẹ́wàá ní bàbá mọ́. Ṣé ẹ mọ̀ pé ilé ayé wọ́n pè ní express. Ìgbà tó lúkálùkù sì kọ òun náà ni ó lọ. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá mi ó ṣe díẹ̀, torí ó kú ní ọmọ ọgọ́fà ọdún ní kékeré,
àwọn àjẹ́ ló pa ní 120 years 120 years. bẹ́ẹ̀ ni Àwọn àjẹ́ àwọn àjẹ́ gbìyànjú wọ́n pa á ó ti ṣe títí bẹ̀t wọ́n sá mú un lọ wọ́n bá fà wálẹ̀. Sign of the old age. Yes, torí pé nígbà tí bàbá pé ọmọ ọdún 110 years ó ní wọ́n bí mi sáyé and nígbà tí wọ́n sì bí mi ẹ rí i pé ọjọ́ ogbó ni wọ́n fi bí mi ìyẹn ló fa sign of old age. ẹ tún jáwọ́ báyìí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ́sẹ̀ lọ ti girama jẹ́ fẹsẹ̀ tẹ́fà fìtìrí láyé yín. àwẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti lọ sí CAC primary school ní ìlú Ìfọ̀n Ọ̀ṣun gẹ́gẹ́ mo ṣe sọ primary 4 ni mo wà nígbà tí bàbá kú so mo dẹ̀ parí ní 1971 ní a kúrò ní CAC primary school ní 1969 a wá sí Anglican because ìgbà yẹn ọmọ òpó pọ̀ ní school wọ́n máa ń dà wá pọ̀ ni so ìgbà tí a wà ní primary 4 ó ní wọ́n tún kó wa padà wá sí St. John's Anglican primary school wá parapọ̀ mọ́ wọn ibẹ̀ ni mo fi jáde ní 1971 ìgbà tí mo jáde ní 71 gbogbo àwọn ẹ̀mí bàbá wa ti kú èmi ò lè lọ sí grammar school gbogbo àwọn ẹgbẹ́ mi ti lọ sí grammar school and all these things mi ò lè lọ mo bá tún tó primary 6 kà mo tún wá sí padà jáde ní 1972 that's why mo fi ní certificate méjì primary school certificate méjì ó ní mo ní nígbà tá a tún parí ní 72 kò ságbára tàbá láti lọ sí modern school yẹn nígbà yẹn ọdún mẹ́ta náà fi máa ń lọ sí modern school tàbá ti parí nígbà yẹn ẹni tó bá fẹ́ lọ grade 2 á lọ ẹni tó bá fẹ́ padà lọ sí secondary grammar school á bẹ̀rẹ̀ ní either form 2 or form 3 depending on so bó ṣe rí nìyẹn. modern school lẹ lọ. St. Paul modern school Ìlóbù ó ní mo lọ mo parí 1975. lẹ́yìn náà ọ̀rọ̀ ńlá lẹ béèrè torí pé ìgbà tí mo parí mo sọ pé gbogbo àwọn yòókù ti lọ sí grammar school èmi ò lè lọ bẹ́ẹ̀ tí mo ní pé ìwé ìsà àjọ kà ní mo wá jókòó ilé ni mo ṣe GC wọ́n ń pe kíní kan ní Rapid Resource College London gba correspondence course ni mo ń gba lecture ní London ibẹ̀ ni mo ti ka ìwé 1977 ó ní mo ṣe the first GCE ìgbà tí a máa ń ṣe ní December result a máa jáde ní April ẹgbà result gbogbo àwọn èèyàn jáde result mi ò jáde wọ́n bá bẹ̀rẹ̀ sí pariwo pé ó ti fail ni mo ní wàhálà tí ń nù tí n ṣàyàwó lọ́wọ́ yín ṣe exam so gbà tó wá di 78 yẹn again mo á tún tún exam yẹn ṣe but mo sọ pé gbogbo exam tí mo ṣe gbogbo subject tí mo ṣe ní 77 yẹn o yàtọ̀ fún English and Maths ní tí wọ́n ṣe wọ́n pé because wọ́n bá release in 10 years mo pass mo á tún mọ other subjects including English and Maths so bẹ̀tì ìgbà tó di 79 ni ó yẹ kí wọ́n release ìyẹn náà wọ́n àtún release ẹ̀ l'April. Meanwhile wọ́n máa ń fi secondary modern school gbà yẹn ṣe auxiliary teacher mo wá bẹ̀rẹ̀ sí teach CAC gan school tó wà ní lórúkọ náà Ìláwẹ̀ mo kọ́kọ́ teach 1 year 76 to 77 from 77 to 79 mo wà ní CAC primary school so but ìgbà tó wá dé 79 mo kàn ní mi ṣe tíṣà mọ́ mo ní màá wá sẹ́mi wọ́n ní wèrè lélẹ́yìn so o tí ì ríṣẹ́ tó yẹ pọ̀pọ̀lọpọ̀ ò ríṣẹ́ mo ní mi ìsáṣe mo ọlọ́kà mi sọ pé kí n má ṣe tíṣà mọ́ so ìgbà tó wá di around 78 lọ ìkan kọ́kọ́ release 77 result tí wọ́n release ìgbà tó di 70 tó di nǹkan bíi February 79 wọ́n release result alákọ̀ 5 subject ni mo ní 4 credit but Yorùbá ní ìbá fi ní 5 credit but unfortunately wọ́n ní Yorùbá absent ẹ bá rí to tell me Yorùbá absent no Ìgbò náà wá kọ níbẹ̀ wọ́n ṣe mistake Ìgbò láì gbọ́ Ìgbò rí Ìgbò absent tó máa ní 4 credit nígbà yẹn so ìgbà tó wá di 79 September tó yẹ ká lọ apply padà fún teaching mo ní mi ṣe mọ́ mo bá apply sí NEPA meanwhile Ọlọ́run ó máa ń to ìgbésí ayé olúkálùkù 5 credits ni wọ́n wá ní NEPA gbà yẹn as that 79 as a clerical officer mo ní 4 credits pé by mistake wọ́n bá invite mi fún interview ìgbà tí wọ́n invite mi fún interview mo lọ fún interview ọ̀pọ̀lọpọ̀
àwa 25 náà invite wọ́n fẹ́ gba èèyàn 4 péré. So when it got to nígbà tó dé certain level nígbà sáà gba kò tí ì sí fóònù nígbà yẹn bá gba address orúkọ àwọn colleague àtàjọ ṣe interview bá gbọ́ mọ́tò mọ́ níwẹ̀ tí bá wá sanwó náà o ẹ̀yìn tí wọ́n bá mú o bá wọ mọ́tò station road Òṣogbo ńbẹ̀ yẹn ní nepa office tó náà ló sì wà ń bẹ̀ dì sí bá wọ mọ́tò wípé kí n máa lọ padà lọ sí ilé mọ́tò wá gbé mi gba school board wà ní Ayétòrò ńbẹ̀ yẹn nígbà yẹn mọ́tò wá gbé mi gbàbẹ̀ mo á ní kí n tiẹ̀ yabẹ̀ kí n tiẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ mo ṣe débẹ̀ ó wá jẹ́ ọdún àìjọ kejì tí wọ́n release the other resort tí wọ́n release mo bá débẹ̀ parí resort láti kún mo ti pass gbogbo àwọn resort yẹn wọ́n dẹ̀ máa ń fi LI ìgbà yẹn local education officer wọ́n máa ń print resort fún yàn tí wọ́n máa sign stamp ẹ̀ kò tí ì sáyé ayédèrú ńgbà yẹn wọ́n bá máa print ẹ̀ inú mi tiẹ̀ sí wá dùn pé at least mo ti gbé arí gbogbo resort mi n bá wọ mọ́tò n bá ń lọ pé máa lọ sí ilé but mi mọ reason mọ́tò wá tún gbé mi gba station road yẹn mo bá sọ̀kalẹ̀ pé kí n sọ fáwọn èèyàn wa tí mi pé tí àpárí kò sí nǹkan ráwọ̀ ìgbà èmi náà ti rí resort mi pé in case ẹ bá dùn ọ̀pọ̀ oúnjẹ o táyà tí mo dé nìyẹn gangan ni interview kàn mí wọ́n bá pè mí wọlé bí ìgbà jẹ́ pé mi mo dá wọn dúró bí mo ṣe ń débẹ̀ tá à ń sábà lọ́wọ́ máa ń kàn pé wọlé ni n bá ṣe interview bí ìgbà jẹ́ pé mò ń wo gbogbo question tí wọ́n ṣe lórí kékeré ṣé ẹ mọ̀ pé láì mọ̀yàn èmi number 1 tí wọ́n mú. mo sì bẹ̀rẹ̀ no fún nepa ni èmi number 1 kì í ṣe tíṣà mo ti tún kò ní school board ọkàn mi ò ṣe nepa mo tún padà wá sẹ́ẹ̀ tí mo ti bá wọn sá mọ́ mi. ipò wo ni wàá gbà yín sí gbà yín gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nepa. account clerk mo gbọ́n gbà yín bẹ́ẹ̀ salary mi ń gbà yẹ was 126 naira. owó ńlá ni tábàlíkà. owó gidi ni 126 naira ń bọ̀ jẹ́ pé grade 2 ṣàgán 85 naira ni wọ́n ń gbà yẹn 126 naira ni mò ń gbà mo rẹ́ǹtì ilé ní alẹ́kùwọ́dù ilé yẹn sì wà ń bẹ̀ sìn báyìí 5 naira ni wọ́n rẹ́ǹtì ilé gbàgbẹ́ tí ilé yẹn bí nǹkan ní wà ní 8 naira làwa rẹ́ǹtì mo sáà ṣiṣẹ́ ọdún kan bẹ̀ ń bá lọ sí ẹ̀ ń bá proceed lọ sí higher institution náà mo bá bọ̀ yìí mo gba fọ́ọ̀mù University of Ife mo lè gba Ìbàdàn Poly so wọ́n mú mi ní University of Ife pé kí n wá sí anthropology wọ́n mú mi ní Poly Ìbàdàn fún business studies wọ́n wò pé wo ló ń jẹ́ anthropology pé wọ́n ní wọ́n ó máa ṣe ìwé káàkiri nǹkan kí ni mo fẹ́ ṣe ń bẹ̀ yẹn mo sì gba Ìbàdàn Poly mo sì gbà lọ nìyẹn so ǹbá wa ti lọ university Bọ́lá Ìgè of blessed memory ló fún mi ní orí ọ̀fẹ́ láti lọ sí university àwọ̀ Poly Ìbàdàn ní 1980 ṣùgbọ́n tó wá di 81 wọ́n wá múná wa lọ ẹ wá ṣe protest lọ sí government house nìbàdàn wípé àwa náà fi àfẹ̀hónú hàn lábá rí Bọ́lá Ìgè náà ọba jáde sí wa ó lẹ́yìn ọmọ oní 4 credit orí yóò mọ̀ tiẹ̀ pé o ẹ̀yin tí wọ́n ń ṣe ráyọ̀ ta ní kẹ́ mọ́ kú lé ká wá sí pé kínní báwo sọ̀tún mi mà ní 4 credit kẹ́ nígbà táwọn bá ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ tó ti ń bú wa lọ́wọ́ làwọn ọmọ college of education lẹ́sà bá dé ó ní àjẹ́ láwọn ọmọ ní 4 credit ṣe pé kínní ẹ̀yin ọmọ ní 2 credit 3 credit ta ní pé kẹ́yìn náà tiẹ̀ kẹ́ gbóòórùn school ó tún sọ̀rọ̀ sáwọn yẹn bẹ́ẹ̀ ni àwọn ọmọ USM pé UI dẹ̀ ní Bọ́lá Ìgè lọ tó ti ṣe classic nígbà yẹn ìròyìn ti kan ọmọ UI bí wọ́n ṣe yadé nù wọ́n bá print rìsọ́ọ̀tì bàbá Bọ́lá Ìgè ká fi gígùn ibẹ̀ yẹn ká sá fi gígùn ibẹ̀ yẹn. ọ̀sán pàkàjọmọ́. so wọ́n wá pín mainframe dẹ̀ ní photocopy tó wà gbẹ̀yìn gbàǹgbà báyìí ni bí odidi ilé báyìí ni photocopy machine máa ń gbà wọ́n ṣe photocopy yẹn tó kàn bẹ̀rẹ̀ sí pín fún wa bàbá Bọ́lá Ìgè ní kí lẹ́yìn pé wọ́n ní ìsọ̀tì ní ọ̀dà ẹ máa kó wa wá dẹ̀ gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa wọ́n ní a ti parí ìpàdé ẹ máa lọlé so mi ò gbọ́dọ̀ sọ mọ́ọ̀sì lórí ìsọ̀tì bàbá so mo wá délé ìgbà mo rò pé mi mọ̀ ní 4 credit ní tó gbé mi lọ sí university ní University of Ìlọrin mo lọ ṣe accounting ọlọ́dẹ fún wa lórí ọ̀fẹ́ ńgbà wà ń bẹ̀ náà
nígbà mo wà ní Ìbàdàn Poly I was into politics èmi ní treasurer business association. Nígbà mo wà ní University of Ilorin I was elected president Accounting Students Association University of Ilorin. So ẹjọ́ òṣèlú ti wà náà ẹ̀jẹ̀ yín ti pẹ́. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. So àṣà parí 1986 bẹ́ẹ̀ àwa sáf ní Èkó ètò Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mi ò kí ń wáṣẹ́. Nígbà mo wà ní Ìbàdàn Poly ta kọ́kọ́ ṣe 1 year àtẹ̀mọ́sí yẹn IT UBA wọ́n wá interview wa teaching commission wá interview wa and local government service commission wá interview wa sẹ́mẹ́tẹ̀ ìtàná fún mi. Mo á mú local government service commission mo á fi lọ ṣiṣẹ́ lọ́yọ̀ọ́ from Ọ̀yọ́ mo á lọ sí Ìkirè kí n tó lọ sí university ní 83 mo á parí ní 86. Mo lọ sí parí ní 86 náà mo lọ sáàfù ní Lagos Chamber of Commerce and Industry. Mi ì tí ì parí tí mo tún fi ríṣẹ́. Mo kọ́kọ́ ṣiṣẹ́ ní Fáńjógunlẹ̀yẹ chartered accountant. Mo kó níbẹ̀ mo lọ ṣiṣẹ́ ní investment company as investment manager. Sáǹsì káàkiri nìyẹn. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà wá di 1994 mo lọ sí University of Lagos mo lọ sí master in banking and finance. Ọlọ́dẹ fún wa lórí ọ̀fẹ́ àti so many professional exams. Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti níbi professional certificate bíi 6 sí 7. ẹ dákun 6 sí 7 ẹ dákun. Yes. Chartered Institute of Taxation. Chartered Institute of Accountancy of Nigeria. Chartered Institute of Management. LIFA, that is Financial Institute of America. Then Chartered Institute of Cost and Management Accountancy. The Nigerian Institute of Management. ẹ já wo sọ bí ẹ ti ṣiṣẹ́ kẹ́ tó fẹ̀yìntì kẹ́ tó wá wá bó ṣe. Ìgbà tí ó di 1992 mo lọ iṣẹ́ ní Exim Bank, Nigerian Export and Import Bank ní Èkó. Iṣẹ́ yẹn gan fọ́nì torí ìgbà tí mo wà ní investment company ní Àpápá mo ṣe ń bẹ̀rẹ̀ báwọn kọ́kọ́ gbé fófò kan fún mi wọ́n fi driver tí nígbà wọn tún change ẹ̀ sí Santana ṣé bẹ́ẹ̀ mọ́ kò sí Santana mọ́ sìn pẹ̀lú driver. Nígbà wá di 1992 bàbá Akínládé aṣíwájú Ọ̀yọ́ fún Ọ̀ṣun wọ́n wá pé òkè pé kí n wá iṣẹ́ ní Nigerian Export and Import Bank. Nigerian Import Bank yẹn department ní Central Bank wọ́n wá Babangida wá excise kò ní Central Bank láti dádó láti máa finance non-oil export. Wọ́n rò pé tí n bá lọ sí Nexim yìí èmi tí wọ́n ti ń fún ní mọ́tò tí mo ti ní driver tí mo ti ní gbogbo ẹ̀ tí n bá lọ sí Nexim Bank màmá tún ṣe bẹ̀rẹ̀ màmá ṣe máa wúwo láti máa gba ká lò ní mo ní mi ní lọ bàbá dẹ̀ ní kò ṣe sọ pé ẹ lọ bá ní kí mo lè ṣe o ok mo bá ní ṣe bá máa ṣe exam nígbà tí n bá fail exam bàbá dẹ̀ ní tẹ́ bá ti fail bàbá ò ní help yín mọ́ mo bá máa tún lọ ṣe exam o mo ní kí n fail wọ́n bá tún ní mo pass irú bàbá wò lélẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ mọ́ lọ mo ní ok ṣé kí n ṣáṣe interview nígbà bá dé ibi interview wọ́n bá tún invite fún interview gbogbo question tí wọ́n tún béèrè ní bá tún kó sí mi lẹ́nu kóró bá tún dáhùn bá a ṣe bọ́ sí Nexim ní June 8 1992 onímọ̀ bọ́ sí Nexim Bank. Bẹ́ẹ̀ni tó wá surprise mi ni pé wọ́n ní the step of a righteous is ordered by God. Mo join Nexim ní June 8 1992 nígbà tó di September 1992 finance company crash all over the country. Bọ́lá ń ṣe yọmí kó ń bẹ̀ nìyẹn. So láti 1992 yẹn títí wà ní Nexim Bank I move. Nígbà tó di 96 wọ́n mú ọ́fíìsì wa kúrò ní Èkó lọ sí Àbújá a ti bẹ̀rẹ̀ life l'Àbújá títí tí mo fi wá di July 18 specifically 2007 tí a fi retire mẹ́ta fi wálé again mi ò fẹ́ wálé torí mi ò like àwọn olóṣèlú wọ́n máa ń parọ́ my own perception nípa àwọn olóṣèlú máa ń parọ́ but our late kábíyèsí mo ń kọ report kan lọ́wọ́jọ́ kan bàbá Sàká Ìlúfẹ́mi Lóyè
Ọlátóyè Òrìṣàtóyìnbó kejì. Around after 11 mo ń kọ report fún báǹkì lọ́wọ́ ni bàbá bá pè mí pé à ń fẹ́ rí mi lé ní àárọ̀ ọjọ́ kejì. Bàbá dẹ̀ ní ẹ gbọ́dọ̀ sọ pé ẹ wá. Mo ní nǹkan kan, wọ́n ní yóò bàbá bá ẹ, mo ní kó má bọ̀ wálé, òní wálé. Bá pe Sunday, tí Sunday fi di PA mi nìyẹn o. Bá pe Sunday pé àárọ̀ kùtù ayọ̀ ó dẹ̀ wà lọ́dọ̀ Bọ́lá, bàbá gbé mi o. Bá a ṣe bọ́ sọ́nà 4 a.m. nìyẹn. Ọ̀nà dẹ̀ dá. By 11 bàbá ní mo gbọ́dọ̀ dé ibi Kingdom Hotel yẹn. Wọ́n láwọn kí n bá wọn bẹ̀ kó gbọ́dọ̀ kọjá 11. Ọlọ́run dẹ̀ fún wa lórí ọ̀fẹ́ by 10 after 11 àdébẹ̀. Mo ṣe ń débẹ̀, wọ́n á sọ nǹkan tí mo ń bọ̀ wá sí o, wọ́n kàn ní kí n máa bọ̀ náà ni o. Mo ṣe ń débẹ̀, mo ti bá Landero of blessed memory, ó dúró dè mí. Wọ́n ní CV mi ń kọ́, àti wọ́n ti lọ gba CV mi kan lọ́wọ́ Paul Abiala. Wọ́n wá ní kí n mú wá, wọ́n ti compare, wọ́n ní náà lélẹ́yìí. Ibi ni Landero wà ní kábíyèsí, ẹ ṣeun, he is our commissioner for finance. And that was all. Lọ́dún wo ní 2007. Ẹ bá di commissioner fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìṣèjọba Ọlágúnsóyè Òyìnlọ́lá. Ìgbésí ayé gẹ́gẹ́ bí olóṣèlú bò ní lẹ́yìn ọ̀parọ́. Mi ò ṣe rí, mi ò lè sọ pé mo parọ́, mi ò lè sọ pé mi ò parọ́. Ìdí nìyí o, ṣe rí irọ́ Abraham náà parọ́. Nígbà tí ó ń lọ sí Egypt, ó dẹ̀ níyàwó tó ìyàwó ẹ̀ fine Sarah. Ó ní táwọn bá dọ́dọ̀ Abimeleki tó ń bá sọ pé ìyàwó ní ọ, ọba ó pa òun yóò sì mú ọ, sásọpá bòrò ní ọ mo yọ̀ǹda rẹ. So ó dẹ̀ sọpá bòrò ní, but Ọlọ́run bá gba ìyàwó ẹ̀ padà nígbà yẹn. Nǹkan tí mò ń fàyọ ni pé ṣe láwọn circumstantial diplomacy kì í ṣe rọ́. Torí àìfẹ́ parọ́ yẹn gan ló mú mi ní kwata pẹ̀lú àwọn civil servants. Tó jẹ́ pé story for another day ó nìyẹn. Story for another day nìyẹn. Àìfẹ́ parọ́ yẹn ló jẹ́ ní kwata pẹ̀lú wọn. Torí ìgbà tí mo dé sí Ọ̀ṣun state, mentality banking industry ni mò ń gbé bọ̀. Ìwọ̀n pa àwọn civil servants wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn. Mo kọ́kọ́ wo financial regulation tí Ọ̀ṣun lò ń gbà yẹn tí Ọ̀yọ́ state ní. Èmi ni mo single-handedly cut Ọ̀ṣun state wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ lónìí báyìí. So mo try láti plug loopholes ìyẹn ọkọ bí àwọn civil servants ń ná pé ṣé àwọn ìfẹ́ gbàjẹ́ ní ẹnu àwọn ni. So àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà. Mo tún wá wò another quarter tí mo tún ní pẹ̀lú iṣẹ́ yẹn ni mo rí pé tí wọ́n bá fẹ́ gba vehicle license, tí wọ́n bá pa 10 naira bíi 2 naira ló máa wá sí àpò government. Mo ní òkè kí n la lè ṣe abá computerize ẹ̀. A pè àwọn consultant, wọ́n wá interview gbogbo wọn, involve House of Assembly, Ministry of Finance, Ministry of gbogbo àwọn ministries pátápátá, Internal Revenue, wọ́n interview wọn. I did get them. Wọ́n interview wọn, wọ́n dẹ̀ choose ìgbégbé. Wọ́n wá sọ fún governor pé ní fún consultant lówó ó design rẹ̀, ṣùgbọ́n the government wọ́n máa guarantee consultant yẹn pé tó bá lọ yáwó ní bank, commission tí ó bá ń gbà lórí owó yẹn á lè san gbèsè yẹn padà. A dẹ̀ ṣe MOU, memorandum of understanding, tí governor lọ sign MOU, ìwé àdéhùn láàrin àwa àti consultant pé tó o bá lọ ṣe ó máa gba commission yìí báyìí lórí owó, ṣùgbọ́n àní fún ẹ ní kọ́bọ̀ o, ṣùgbọ́n a máa guarantee rẹ láti pé ní bank tó bá ti yá owó a máa guarantee ẹ, governor sign. So gbà tí UBA wá approve loan yẹn, a need the bank guarantee. As commissioner for finance mo láti sign bank guarantee yẹn based on gbogbo clauses tó wà nínú MOU yẹn, a dẹ̀ sí yẹn. Ibi tá a ti dára àwọn civil servants yẹn. Now àwọn èèyàn wà nínú ìdá tí máa san owó, máa lọ fi káàsì gba kínní mọ́. Wọ́n á lọ sanwó sí bank. Tí wọ́n bá dẹ̀ sanwó sí bank, gbàrà báyìí àti dedicated account. Aláàtì máa dún ní tébù governor, ó máa dún ní orí tébù mi, ó dẹ̀ máa dún ní tébù àwọn general. Kò sí pé bóyá ẹnìkan
kọ́nà kankan bì kan láwọn civil servant ló pé o ṣé ọlọ́gbọ́n ni no problem wọ́n bẹ̀rẹ̀ divert àwọn èèyàn tó sábà wà civil life lọ́sùn ká máa lọ sí Kwara ká máa lọ sí Èkìtì ká máa lọ sí Ọ̀yọ́ state nígbà tí yẹn wá ṣẹlẹ̀ ṣe mọ̀ pé rẹ́bẹ́nì wa máa lọ lẹ̀ sáǹtì rí owó kan ní lóun mọ̀ torí ìgbà tí rẹ́bẹ́nì ọ̀bá sì kò ní gba commission. Adétóyè sí Òjó ṣùgbọ́n àwọn Yorùbá pọ̀ wọ́n ní etí tó bá gbà lọ kò lè má gbọ́ àbọ̀ bí tí wù kí ó mọ ẹ já wò nígbà náà bó o lórí lára yín. kò sẹ́ni tí wọ́n dá pariwo lè mọ́ tínú rẹ̀ ó dùn òun náà ni mò ń bá bọ̀ tí mo ní wọ́n bá fẹ́ ṣe investigation wọ́n fẹ́ wádìí bó ṣe jẹ́ ẹni tí ó jẹ́ head of service nígbà yẹn Akínwùsì Ọlọ́run bá mi dáríjì àmì wọ́n sẹ́yìn ni ọ̀sẹ̀ ẹlẹ́dàá mi torí pé òun ló wà nídìí pé kínní kí ló dé fà á ó ní pé ìjọba Oyinlọ́lá ti ń lọ sí kọ̀ọ̀kan tó ń gbà yẹn bàbá wa Òkèyọdé tó jẹ́ permanent secretary gbà yẹn ó fẹ́ retire then wọ́n wá fẹ́ ẹni tó jẹ́ Akínwùsì wá fẹ́ gbé ọmọ Mọdákẹ́kẹ́ kan wá ìyẹn ò mọ nǹkan ṣe pẹ̀lú finance mo ní òkè ẹni tó jẹ́ director tó ti ń understudy Òkèyọdé ò ní kí wọ́n gbé wá sí ibẹ̀ kó take over as acting kó tó di pé wọ́n èmi dẹ̀ sí governor dey approve ó bá di acting permanent secretary ìbàrẹ̀ la bàbá yẹn wá kọ̀wé pé ìyẹn Akínwùsì ó ní òkè ṣé ó sàn wọ́n náà nígbà tó wá rí ìyẹn tí mo ní kí wọ́n kọ́ investigate unfortunately Adéjàre Bello wá tún ní pé kí Akínwùsì kó head investigation panel yẹn kó dẹ̀ make a report èmi ò rí ẹni tó bá dín bẹ́ẹ̀ nígbà tí ẹni tí ò kú jẹun gbì kò ní kú gbì bẹ́ẹ̀ ó wá fún wọn ní 3 weeks pé kí wọ́n fi ṣe investigation yẹn o torí àwọn 2 weeks torí àwọn máa lọ sí recess Akínwùsì ò sí anything títí 2 weeks yẹn tó fi pé tí wọ́n fi lọ sí recess ló bá ń sáré kọ report gbalagbala ló bá gbé report sẹ́wọ̀n pé House of Assembly set up committee ló bá kọ report lórúkọ yẹn around 11 sí 1 a.m. ló bá lọ fún governor ó ní governor pé revenue ò sí dáadáa pé bẹ̀ta ti sọ bí revenue ṣe máa wáyé pé kó approve governor being somebody tó láìkí pé kí revenue sá wọlé ló bá ní ṣe yóò sá wọlé ó ní wọlé ló bá ní approved ní tí akọ́bẹ̀ ni pé mo guarantee consultant láìsí approval governor kò sọ wọn àsọ pé mo jalè o pé mo sign guarantee on behalf of government láì jẹ́ pé governor ló approve ẹ̀ pé so kí governor approve pé kí n dá owó padà governor ní approve kọ̀ọ̀ká bó ṣe di that was January 7, 2010 bí mo ṣe ń dọ́fíìsì January 8 mo ti bá lẹ́tà lórí tébù orú yẹn náà wọ́n gbé lọ sọ́dọ̀ ọ̀dọ̀ general nǹkan mo dẹ̀ kí n máa ṣe n bá ní okay no problem n bá kọ lẹ́tà n bá attach kí nìyẹn n bá send ẹ̀ sí Adéjàre Bello Adéjàre Bello ní what nonsense is this ló wá gbọ́dọ̀ governor lọ
pé gọ́vnọ̀ èmi mo set up committee nǹkan kan wọ́n lè approve pé honorable commissioner gọ́vnọ̀ ní òun wọ́n bá ní òkè sí signature yín kọ́ yìí signature ni wọ́n bá pe Akínwùsì tó bá ń wọlé gọ́vnọ̀ wa ní òkè pé kan disband kìíní ẹ̀ kan ẹ̀sẹ̀ ṣe thorough investigation lórí kékeré yẹn but unfortunately èmi fẹ́ contest fún house of rep nígbà yẹn so by January 28 after I fẹ́ contest èmi Fáforíjì Akínbádé arábí mẹ́fà sá gbẹ̀ngbà tá a ti wá pọ̀ wọ́n máa ń láti dissolve cabinet wọ́n wá reorganize yẹn òun ni wọ́n wá ní pé kí n recommend mo wá tún recommend the boy ọmọ ìlú wa yẹn Akin Abídóyè pé kó take over from me but èmi náà wá ṣe mistake kan sẹ́yìn pé wọ́n ti ní pé kán dissolve kí ni ẹ̀kan dẹ̀ constitute another panel èmi rò pé tí tánu Akínwùsì ò ṣe nǹkan kan lórí yẹn èmi ti gbàgbé ẹ̀ mo bá lọ níbo di November wọ́n lé Oyinlọ́lá lọ ilé-ẹjọ́ kọ̀tẹ́milọ́rùn nígbà yẹn court of appeal kọ̀tẹ́milọ́rùn ní governorship tó máa ń dúró wọ́n lé Oyinlọ́lá lọ so wọ́n á fẹ́ probe Oyinlọ́lá fẹ́ fi gún àárín yẹn torí ibi tá a wà yìí fẹ́ fi gún bẹ̀ yẹn àìwọ́ta kún ọ̀tá so mo wá lọ sí court nígbà tí mo lọ sí court pé kí wọ́n stop Arẹ́gbẹ́ngbà yẹn láti máa probe mi láti máa ṣe pé kíni pé tí wọ́n bá fẹ́ ṣe kíni kan ṣe clearly so that everybody mọ nǹkan tó ń lọ so wọ́n bá ní pé kí n wá Adéyẹmí Bello tẹ́lẹ̀ bórí afẹ́ mo wà yìí mọ̀ pé gbogbo nǹkan tó bá ń ṣe láyé ayé rẹ̀ ó mọ̀ dáa ni ó ní kọmíṣánná má lọ sí àgọ́ ọlọ́pàá ó ti lọ sí kóòtù o kóòtù dá ẹjọ́ o tó bá lọ sí àgọ́ ọlọ́pàá ibẹ̀ lọ́ọ́ máa gbàdé lẹ́sà o. ẹ wá gbọ́. mo ní ẹni tí ò jẹ́ gbèmí mo ní kí mo fẹ́ dé lẹ́sà sí ó ní tó bá lọ lẹ́sà kò ní wá wù ọ́ o. ẹ wá lọ lẹ́sà. mo dé àgọ́ ọlọ́pàá wọ́n á ṣe lọ́wọ́ pé Friday òun ni so mo wá lọ sí àgọ́ ọlọ́pàá wọn ti gbé mi dé magistrate court pẹ̀lú kí ló orúkọ màá rántí orúkọ magistrate yẹn ibẹ̀ mo gbàdé lẹ́sà mo lò 49 days Aluko magistrate Aluko pàpàdé lẹ́sà mo dé lẹ́sà mo lò 49 days so Ọlọ́run sábà mi ṣe mo jáde mo á bẹ̀rẹ̀ case yẹn padà ó dẹ̀ take me 1 year nígbà tí adájọ́ máa dá ẹjọ́ yẹn 28 page judgement ni ó sọ̀rọ̀ sí Akínwùsì débi pé wípé kò exhibit àwọn ọmọ wa yóò kó wá contradict tí mo sọ. bọ́ bá yá àwọn gan lè wà. jẹjẹ kó wá pé gbogbo yíyà tó lò as civil servant kò gbé wọ inú iṣẹ́ pé báwo ni wọ́n ṣe lè máa ṣe pé kínní tó wá jẹ́ pé ọ̀tọ̀lẹ́ni tó ní ó ṣe nǹkan ọ̀tọ̀lẹ́ni tó lọ gbé report fún wọ́n indict ọ̀gá mi náà díẹ̀ mi ní sọ ìyẹn ọmọọba Oyinlọ́lá nínú judgement yẹn wọ́n wá sọ wípé fún ìbanilórúkọjẹ́ kí ìjọba ó fún mi ní kán san 5 million fún mi pé bẹ̀ǹbọ̀ wọn àti ìsádìsìn but n tó dùn mẹ́mi nínú jù pé orúkọ ọba jẹ́ pé fún ìbanilórúkọjẹ́ pé ìjọba ó san 5 million fún pé wọn àdẹ gbọ́dọ̀ gbé mi lọ sí court mọ́ lórí ẹjọ́ yẹn pé because the judgment was so clear wípé MOU bank guarantee mo sign copycat MOU ni pé kí ni pé kankan sìn so bí yẹn ṣe rí òun nìyẹn. àdúpẹ́ ìgbà tí wọ́n wá ní wọ́n sanwó kọ̀tẹ́milọ́rùn fún ẹ tí wọ́n san pé wọ́n gbà mọ́ bínú pé gbà ẹ tún padà sínú ẹgbẹ́ òṣèlú APC yẹn sá sọ yẹ débẹ̀. ṣe rí ẹgbẹ́ yàtọ̀ sí personality kì í ṣe ẹgbẹ́ ló gbé mi lọ sí court individual tó wà níjọba ló gbé mi lọ sí court àwọn nǹkan kan dẹ̀ wà ní ìdí rẹ̀ nígbà yẹn tí wọ́n fi gbé mi lọ sí court tí mi ò rẹ́dì láti sọ láfẹ́fẹ́ sí torí ọ̀rọ̀ yẹn jinlẹ̀ gan-an oògùn ọ̀rẹ́dì àti gbé mi lọ sí court ṣùgbọ́n
ó fẹ́ lò mí láti fìyà jẹ ẹni tó jẹ́ ọ̀gá mi ni ẹ̀yin ò sì gbà. èmi ò sì gbà torí ìbáǹkì ni mo wà tí wọ́n fi wá mú mi sẹ́mi wá ni wọ́n tún wá lò gẹ́gẹ́ bí ẹni tí wọ́n gẹ́gẹ́ bí instrument wọ́n wà tó lò láti fìyà jẹ ẹni ẹlẹ́ni nígbà tí mi wá ẹ wá jọ. ẹni tó ní wá jẹun kí n wá tún ní òkè o oúnjẹ tán wọ́n náà wá máa lọ sínú gírímánjẹ. ìgbà ìwà ní ẹgbẹ́ òṣèlú ẹ gbádùn ọkọ̀ bóun ní báyìí. bí gbádùn bí báwo. níbi òṣèlú fúnyàn lẹnu ń bẹ̀ yìí láṣẹ ẹnu èèyàn tọrọ ń jù sí. yes bó wà ní báyìí. ẹnu mi sì tọrọ náà ìgbà tẹ̀ wọ bí ẹ wà yìí. ọdún mélòó nìyẹn o ni wọ́n fi máa tàn mí ẹni tá a bá tàn tó gbà orí rẹ̀ ni ò pé wọn ò lè tàn mí wọ̀bì kankan ìyìn tó tẹ́ mi lọ́rùn ó ní mò ń ṣe and yàtọ̀ fún ìyẹn tẹ́rí ẹni tó lè máa sọ pé ó ń jìyà nínú òṣèlú ni pé ẹni tí ò bá ní second address lórí òṣèlú tí ò níbi pé tí ó délé bá so èmi I am a professional mo ní nǹkan tí mò ń jẹ so tó bá wá ó wá tí ò bá dẹ̀ wá kò ní wá nígbà tí wọ́n kú pè mí láti wá sí commissioner kì í sí kí mo contest ẹ̀ so tó lọ́n bá tún ní àsìkò tó tí màá tún jẹ orí ẹ̀ yóò tún wà. ọpọlọ ẹ pọ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kẹ ẹ dó sójú kan lọ Ọlọ́run sì ní jẹ dó sójú kan. àmín. ẹ mẹ́nu bọ̀rọ̀ àwọn ọmọ ẹ mẹ́nu bọ̀rọ̀ ìyàwó ẹ mẹ́nu bọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ mẹ́nu bọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ṣe ẹ ní kankan. ìkan náà ló jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ yìí ìkan ló jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ yìí wẹ́ màmá mi bí ọmọ mẹ́rin. àpàpà kan náà wọ̀rọ̀. ẹ̀tàn wà. bàbá mi Ọlọ́run ṣe dáadáa fún ìyàwó 9 ló ní. péré ó dẹ̀ bímọ 52. èmi ní àbíkẹ́yìn àhákẹ́yìn. in fact ó fẹ́ nígbà tó pé 120 ó fẹ́ number 10 lọ́jọ́ dé làwọn àjẹbá ní akínlódé wọ nìkan ni. bó bá tún fẹ́ number 10 ó tún lè fẹ́ míì sí. Ọlọ́run dẹ̀ fún un léegun tó wáyé pé ọmọ bàbá nígbà tó wà títí tó fi kú. títí tí bàbá fi kú ó sì ṣe yémúyémú ni ọba àlùwá máa wá ń jẹ nílé ẹ̀ lálẹ́. inú ìfẹ́ kì í ṣe pé bàbá náà lówó bẹ̀tì ìfẹ́ tó wà ń gbà yẹn oní wọn fi pé bàbá mi ní kọ́lé 40 bàbá ọláwọ bàbá mi ló dìde yàrá ọmọ ẹ̀dá tó ní káàkó lára ó ń ta bàbá mi ló adébẹ̀ bó ṣe ń léwu àmọ́ ilé sọ ó lẹ́ni ó yáwó akásọ ẹni tí ò yáwó akólẹ̀kẹ̀ àpèkẹ́. ó ní yíyáwó ta ìyàwó ọmọ kásìkì ẹ̀dá wálé bàbá ọláyé lékè àlàbí ni wọ́n fi ṣèyàn rí kọ́lé 40 bàbá ọláwọ bàbá mi ló dìde lé tó fi ṣe ṣẹ̀kẹ̀tẹ̀ ọtí àgbàgbà nǹkan kan tó nígbà yẹn. àti kékeré náà lẹ ti mọ àwọn ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́. ibẹ̀ náà nìwọ náà bá a. so bẹ̀tí nínú 52 yẹn 4 péré ni ti màmá wa èmi sì ní àhákàyìn lórí rẹ̀. Ọlọ́run dẹ̀ ṣe gbogbo wa náà ni a wà but gbogbo inú àwọn kò sí professor tí ò sí nínú bàbá mi lọ́ọ̀yà wà ẹnjìníà wà dókítà wà gbogbo ẹ̀ wà pásítọ̀ wà so kì í ṣe pé ọmọ bẹ̀rẹ̀ ò sí bẹ̀rẹ̀ Ọlọ́run fún wọn lóore ọ̀fẹ́ ẹ tẹ̀lé sọ ìyá rẹ̀ náà wà nù wọn so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé títí rèé ni Olúwa ràn wá lọ́wọ́ dé. adúpẹ́ pọ̀ ìyàwó ń kọ́ ọmọ ń kọ́. ìyàwó wà Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ a ṣe ìyàwó ní 1990 Ọlọ́run dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ a bí odindi ọmọ 2 ọkùnrin kan obìnrin kan kò sẹ́kẹta ọmọ. wọ́n dàgbà wọn dògbò lágbára Ọlọ́run wọlá pé gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n náà lẹ́sìn àwọ̀ fún àwọn ọmọ yìí ò ní bọ́rẹ́lẹ̀ láṣẹ ìmọ̀ràn torí àtìrámọ gángan ruwa náà ṣẹyẹ kan náà yín. Ọlọ́run ni ẹnì 1 pé 22 gbìyànjú pọ̀. ṣe rí ìyẹn gbàgbé ẹ̀ ní 1983 1984 mo wáyé láti University of Ìlọrin wọ́n wá ní Adétóyè ṣe ó mọ sọ fún màmá ẹ̀ gàrí ló máa mú láti bí ìjẹjẹ ló ti mú gàrí ó ní òun bọ̀ wá gbowó ńlé mo wá ní màmá tí wíwọ̀ bá ṣe kẹjá fílẹ̀ o ó ní jókòó ọlọ́mọdé ló ń ṣe ọ́ ó ní ó yẹ kí inú mi dùn to be part of the history of your life ó nítorí pé tí n bá ṣe ẹ àgbẹ̀ lómi ìdìde yóò ṣe
ó ní wàá fi sọ́wọ́ òsì o ó ní jọ́ tó o bá ti sọ wípé ìwọ lo tó báyìí tó ń ràn yàn lọ́wọ́ lọ́lọ́run sì gbàgbára yóò fẹ́ lómi ó ní gbogbo agbára tó o bá lé láti fi ràn yàn lọ́wọ́ tún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pé ọlọ́run kọ́kọ́ máa kọ nínú ìtàn ìgbésí ayé oníyẹn ni. adúpẹ́ ẹ ti sọ ìtàn ìgbésí ayé yín dípò kankan múnú ìjọ tẹ ẹ bá dìmú ìjọ wò ipò wò lẹ dìmú nígbà tí ìgbọ̀n yín kan sọ̀rọ̀ ǹjọ́ sí ọdún ọba tí iléèwé lẹ́yìn ilẹ̀ ní dandan owó iléèwé nígbà fọ́ọ̀mù máa lọ. èmi kọ́ ọlọ́run ni nínú ìjọ wọ́n ní kí n wá jẹ́ alàgbà mo sì jẹ́ alàgbà ọlọ́run rẹ̀ jẹ́ kójú tì wá Christ Gospel Apostolic Church ní CGAC ní Èkó ó ní mo ti jẹ́ alàgbà ní 1999. kí ló kàn báyìí torí pé ọjọ́ ti wà lórí yín gan o yín sì lẹ́kùn sí yémúyémú dáadáa. age is in the mind. kí ló tún wá kù báyìí torí ọpọlọ ẹ̀ pọ̀ ló pẹ́ má máa bù fáwọn èèyàn ní gẹ́gẹ́ bí omi lọ. ẹ rí i pé ní à ń ṣe industrial summit kan lọ́wọ́lọ́wọ́ báyìí industrial summit ní Òròlù ní kábíyèsí wa ọkàn wò oníwèé ọba Peter ìpàdé ọlá Akínyóyè kẹta ó ní kí n wá ṣe alága industrial and investment summit ní fún Òròlù ní Ọ̀ṣun state láìpẹ́ à ń kó àwọn industrialist à ń kó wọn bọ̀ wá sí Òròlù torí wọ́n máa ṣe summit yẹn ní September 10 to 14 tó wá tí Minister of Commerce ló wá ń kọ rẹ̀ nípa wọn ṣe press briefing lẹ́nìí lórí ẹ̀ so àràárú ẹ̀ náà ni èmi náà dẹ̀ ní I'm a professional like I said mo ní investment company mi mo ní finance company mo dẹ̀ tún ní farm settlement méjì lọ́sùn yìí. kò ní dàrú. àmín. kí ni ìmọ̀ràn yín fáwọn ọ̀dọ́? ìmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ ni pé kán má kánjú wówó. pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tí wọ́n ń wà yìí. kẹ́ ẹ má kánjú wówó kẹ́ ẹ dẹ̀ wò ó pé ọjọ́ iwájú ṣe pàtàkì ju ìsinyìí lọ and there is no mountain so high that a man cannot climb if he sets his mind on it and he moves constantly towards that direction. bó ti wù kí ìjì kó le tó ká mọ̀ pé ọjọ́ ọ̀la yóò dára ká má sì wẹ̀sìn ẹlẹ́sìn sáré. ẹ̀rí kí mo sọ pé ńgbà táwọn èèyàn mi àwọn yòókù ń lọ sí grammar school èmi ò lè lọ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wọn ní ìsìn ẹ̀ tí ń bá jù lọ àti jọjú nǹkan kan náà. ẹ ṣeun tó a dúpẹ́ pọ̀ lọ́wọ́ alàgbà Moses Adétóyèsè Òjó son of the old age ẹ ṣeun ṣeun tí fún wa láǹfààní láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò ẹ sọ wípé ìbọmọ mi ní ọ kí lọ fẹ́ mọ sọ ẹ ṣeun sáà. Olúwa ṣeun. tó ló kọ́ gba àwọn tí àjọṣe ètò tòní Ayọ̀wálé David àjọṣe ni Esther àjọṣe tó kù náà ni ilé Emmanuel àjọṣe ni Floyd Adéjùmọ̀ àjọṣe ni Kẹ́mi Sarah Ògúnwùsì àjọṣe ni ìgbìmọ̀ Gloria Adédìrọ̀. tó títí nígbà míì látún pàdé látún mú àlejò pàtàkì ní ìwà lórí ètò Ìrírí Làgbà Àgbà lónìrírí lórí ìkànnì SMY TV àti Yos FM. Lèmi Ṣẹ́gun Mákindé sọ wípé ìpàdé wa bí adùn bí oyin ire o. ẹ ṣé. ẹ ṣeun.